Àwọn àgbà bọ̀ wọ́n ní bí eégún bá jó orí, orí ayátọ́kùn rẹ̀ gágá. Mo ṣe yín pẹ̀lẹ́, ẹ̀ǹlẹ́ ń bẹ̀ ń o, ẹ kú àsìkò yìí. Gbogbo ẹ̀yin onítèmi, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin onítèmi pátápátá ni mo kí kárí ilé kárí oko. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè. Bó bá ipá àárọ̀ lẹ́wà, ẹ káàárọ̀ o. Bó bá ipọ́sàn lẹ́wà, ẹ káàsán o. Bó bá ṣe pé ọwọ́ ìyálẹ̀ta lẹ́wà, ẹ lẹ́ńbẹ̀ ń o. Ọ̀dẹ̀ òdùn bí ẹ tún kó àmójúbà mi lọ́sẹ̀ yìí. Mo dúpẹ́ pẹ́ òkun látàrí bẹ́ẹ̀ ṣe ń taari ètò yìí káàkiri gbogbo àgbáyé tó ti wá di gbajúgbajà àkàgbádùn lítírésọ̀ Yorùbá látẹnu ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè. Bóyá ẹ̀yin ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, bí mo ti ń ṣètò yìí náà lẹ́ ń wò mí live and direct bí àṣà àwọn olóyìnbó káàkiri ibi tẹ́ ẹ ti ń wò mí. Bóyá ẹ̀yin ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́, abala méjì ló pín sí. Abala àkọ́kọ́ tá a ti ń gbara wa nímọ̀ràn bá a ṣe ń rìn nínú ayé téèyàn kì í fi jì sọ́fìn. Abala ìkejì la ti ń ka lítírésọ̀ Yorùbá, èyí tá a sì ń kà lọ́wọ́ báyìí ó ní ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀, eléyìí tí olóògbé D.O. Fágúnwà tí wọ́n kọ. Iṣẹ́ tó ń fọ̀ lẹ́yìn ikú ni. Ẹ jẹ́ á tún tẹ̀síwájú àròjọ músolókùn ká ṣe ní pápápá léyìí tí ẹ̀yẹ sọ̀kà. A ti ṣe rìn lónìí. Kí ni tá a fi gbara wa nímọ̀ràn lónìí? Irúfẹ́ àwọn èèyàn kan wà nínú ayé tó jẹ́ wípé ìwọ ló gbọ́n tán, ìwọ ló mọ̀ tán. Ọgbọ́n ẹlòmíì kò nítumọ̀ sí wọn, làákàyè ẹlòmíì kò nítumọ̀ sí wọn. Àwọn kì í fọgbọ́n ọlọ́gbọ́n, wọn kì í fi ṣe ọgbọ́n. Múra sí i. Mo rí irúfẹ́ àwọn ẹ̀dá kan tó jẹ́ wípé wọ́n wà nípò pàtàkì tàbí pé Ọlọ́run ọba ṣẹ́gi ọlà fún wọn. Àwọn kì í gbọ́gbọ́n ọlọ́gbọ́n o. Àwọn kì í gbàmọ̀ràn onímọ̀ràn. Bí àwọn èèyàn bá dá ọgbọ́n jọ fún wọn, ni wọ́n ó ṣe. Tí wọ́n lọ́tọ̀ lójú ara wọn, àwọn ni wọ́n mọ̀ tán. Múra sí i. Múra sí i. Àti rírú ẹ̀ rí. Àti rí irúfẹ́ àwọn ẹ̀dá kan nílé ayé tó jẹ́ wípé wọn ò fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n. Wọn ò fi mọ̀ràn tẹlòmíì, wọn ò múlò. Wọ́n jìn sọ́fìn. Wọ́n jìn sí kòtò. Wọ́n kúkú àìtọ́. Wọ́n wọnú wàhálà tí ò yẹ kí wọ́n wọ̀. Wọ́n wọnú hílàhílo. Ìwọ ọ̀rẹ́ mi tó ń gbọ́ mi lásìkò yìí, kí ló dé tó fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n? Kí ló dé tó yálò nínú ìmọ̀ràn ẹlòmíì kọ́nà rẹ kó lè máa tọ́, kí ipò tó wà yìí kó o lè rí ṣe? Hábà, ẹnìkan ṣoṣo ni mo tí ì rírí tàbí tí mo gbọ́ ìtàn rẹ̀ nínú ayé tó ní ọgbọ́n tẹ́nìkan ò sì lè dàbí rẹ̀ mọ́ láyé. Ta ni mò ń sọ yìí? Ọba Sólómọ́nì ni. Òun ni Ọlọ́run fún ní ọgbọ́n, òye, làákàyè. A sì tún tí ì rí ẹni tó dàbí rẹ̀. Kí wá ló dé o tó farabalẹ̀ kó o kẹ́kọ̀ọ́? Èèyàn lè kẹ́kọ̀ọ́ lára ọmọ kékeré. Èèyàn lè kẹ́kọ̀ọ́ lára ẹni tó jẹ́ gbé èèyàn. Èèyàn lè kẹ́kọ̀ọ́ lára àgbàlagbà. Ṣùgbọ́n irúfẹ́ àwọn èèyàn kan wà tó jẹ́ wípé àwọn ni wọ́n mọ̀ tán. Àwọn ni wọ́n gbọ́n tán. Múra sí i. Bóyá lẹ mọ̀ pé èèyàn lè kẹ́kọ̀ọ́ lára wèrè. Ẹni bíi ti báwo lèèyàn ò fi kẹ́kọ̀ọ́ lára wèrè? Ẹ jẹ́ n sọ̀tàn kékeré fún yín. Lọ́jọ́ kan ni ọ̀gbẹ́ni kan rìnrìn àjò nínú mọ́tò ayọ́kẹ́lẹ́ rẹ̀. Bó ṣe ń lọ, kò mọ̀ wípé kíní bóòtù tí máa ń wà níbi táyà, tí máa ń mú táyà mára ọkọ̀. Ẹ ṣá mọ̀ pé mẹ́rin ló máa ń wà níbi òmíì, márùn-ún máa ń wà níbi òmíì, ṣùgbọ́n wọ́pọ̀ mẹ́rin ló máa ń wà níbẹ̀. Táyà ọwọ́ iwájú níbi apá abi dírẹ́bà, òun ni táyà tí mò ń sọ yìí. Ọ̀gbẹ́ni ń lọ, ṣàdédé ló gbọ́ pòó tí táyà fò yọ. Gbogbo bóòtù ló ti yọ sọnù tán. Táyà yìí lọ gbòrògbòrògbòrògbòrò. Ṣùgbọ́n Ọlọ́run bá wa ọkọ̀ yìí, kò gbé òkìtì, bẹ́ẹ̀ ni kò ní ìjàmbá. Ibi tó ti wá ń pàráàrò bóòtù mẹ́rẹ̀ẹ̀rin tó wà níbi táyà
òun ló ti yọ sọnù yìí, ibi títí ń lọ títí ń bọ̀, títí ń lọ títí ń bọ̀, ó sì ti dọwọ́ ìyálẹ̀ta ilẹ̀ tí ń ṣú, kò mọ tí ó ṣe. Bẹ́ẹ̀ ni ibẹ̀ ṣe ibi tó ti lè lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó fi pe àwọn èèyàn kí wọ́n wá ran òun lọ́wọ́. Bẹ́ẹ̀ ni wèrè kan jáde láti inú igbó. Bí wèrè ṣe jáde láti inú igbó, ó dúró ń wo ọ̀gbẹ́ni yìí. Ọ̀gbẹ́ni tá a sì ń sọ yìí, òun ló gbọ́n tán lójú ara rẹ̀, òun ló mọ̀ tán, kì í gbàmọ̀ràn ẹlòmíì. Bẹ́ẹ̀ ni wèrè ń wò láàrin bí ìṣẹ́jú bíi 5. Òun náà ń wo wèrè, òun wò pé kí ni wèrè fẹ́ ṣe fóun, kí ló ń fẹ́, àǹfààní wo ló ń fẹ́ rí lára wèrè. Bẹ́ẹ̀ ni wèrè bú sẹ́rìn. Wèrè ní ọ̀gbẹ́ni ọlọ́gbọ́n yìí ló ń bá wí o. Ó ní wèrè 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 ló ń pe ọ̀gbẹ́ni ọlọ́gbọ́n yìí, ló ń pè ní wèrè. Ó ní wèrè ní ọ̀, bọ́ọ̀ bá ya wèrè ni, òun wo ọ̀nà tó fẹ́ gbàdé táyà yìí tó fẹ́ fi dé. Èyí fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ni, ebi ń bá yọ ọlọ́gbọ́n tèmi ní ìsìn. Bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni yìí ń wo wèrè. Ó ní túbóòtù kan lára táyà tẹ́lẹ̀ yìí, túbóòtù kan lára tẹ́lẹ̀ yìí, túbóòtù kan lára tẹ́lẹ̀ yìí, wàá de mẹ́ta tó tú wọn á dé mọ́, kó dé mọ́, kó dé mọ́. Ẹ rí i pé táyà mẹ́ta tó kù, bóòtù ara wọn ti kù mẹ́ta mẹ́ta, ó tún de mẹ́ta mọ́ tiwájú. Táyà ti dúró lára mọ́tò. Bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni yìí mi rí. Nígbà tó ṣe bẹ́ẹ̀ tán, ó wá wò pé àṣé ọgbọ́n ẹnìkan ò jọ, òun kẹ́kọ̀ọ́ lára wèrè. Bí bẹ́ẹ̀ kọ́ ni, bí kò bá gba ọgbọ́n wèrè, ibẹ̀ ni ìbá tàn sí. Ẹ jẹ́ ká máa fi ọgbọ́n ọlọ́gbọ́n ṣe ọgbọ́n o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ọ̀mọ̀wé Kọ́lá Ládòkè tẹ́ ń gbọ́ mi, ẹ jẹ́ ká máa fi ìmọ̀ràn ẹlòmíì tá a bá rí i pé yóò wúlò fún wa, ẹ jẹ́ ká máa mú lò nípò tá a wà yìí, níbikíbi tá a wà yìí. Nípasẹ̀ bẹ́ẹ̀, a máa tẹ̀síwájú ní gbogbo ìrìn àjò wa láyé. Ó tán lẹ́nu, ó kùnkùn lábala ibi tá a wà yìí. Ẹ jẹ́ á lọ sínú àkàgbádùn lítírésọ̀ Yorùbá níbi tí a kà dé lọ́sẹ̀ tó kọjá. Ẹ má gbàgbé o, bí mo ti ń ṣe ètò yìí lẹ̀ ń wò mí káàkiri àgbáyé níbi tẹ́ ẹ ti ń wúrí mi. Ẹ bá mi taari ẹ̀ káàkiri ayé, ẹ fún kó kárí ilé, kó kárí oko. Bóyá ẹ̀yin wá fẹ́ pè mí tàbí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀, +1 202 380 8501 +1 202 380 8501. Òun ni nọ́mbà tẹ́ ẹ lè fi pè mí bí mo ti ń ṣètò yìí lọ́wọ́, tàbí lẹ́yìn ètò, tàbí tẹ́ ẹ lè fi tẹ àtẹ̀jíṣẹ́ sọwọ́ sí mi lórí ètò yìí bákan náà. Ẹ jẹ́ á ka lítírésọ̀ Yorùbá ibi tá a bá ìwé ìdè lọ́sẹ̀ tó kọjá. Ẹ rí i pé mo sọ fún yín, mo ní kìnìún tí í ṣe olórí àwọn ẹranko nínú igbó. Ó pe gbogbo àwọn ẹranko jọ. Ó ní òun ò fẹ́ máa dà wọ́n láàmú, òun ò sì ní fẹ́ kí wọ́n da òun náà láàmú, kí wọ́n kóra wọn jọ, kí wọ́n ṣètò bí wọ́n ṣe wá máa bá òun lẹ́yọ kọ̀ọ̀kan, tóun ó sì máa pa wọ́n jẹ nígbàkígbà tí ebi bá pa òun ò fi ní máa pariwo nínú igbó. Àwọn ẹranko náà wò títí, àrí lára àwọn ẹranko bí ẹkùn, bí erin, wọ́n ní ọba kẹ́ẹ̀pẹ́ o, ẹ mọ̀ pé bẹ́yìn náà ṣe làmìlàaka làwa náà làmìlàaka. Wọ́n wá to ìsọ̀rí àwọn ẹranko kéékèèké wípé kí wọ́n ó tora wọn jọ. Wọ́n gbé ìṣàkóso rẹ̀, wọ́n gbé lé kọ̀lọ̀kọ̀lọ̀ lọ́wọ́ wípé kó ṣètò bí wọ́n ó ṣe máa wá síwájú kìnìún, tí kìnìún ó sì máa pa wọ́n jẹ. Ibi tá a ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá nù, ẹ jẹ́ n padà sẹ́yìn díẹ̀. Kọ̀lọ̀kọ̀lọ̀ yóò ṣe ètò dáadáa nítorí ọlọ́gbọ́n ní í ṣe. Ẹ kú àpérò náà o. Lẹ́yìn eléyìí, lẹ́yìn tí ẹkùn sọ eléyìí tán, erin kí lẹ́yìn, gbogbo àwọn ẹranko yòókù wọ́n sì gbáhe. Ibi tá a ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá nù, ẹ jẹ́ á tẹ̀síwájú láti bẹ̀. Nígbà tí kọ̀lọ̀kọ̀lọ̀ bẹ̀rẹ̀ sí to orúkọ ara rẹ̀ ni ó tò ṣáájú, ó sì tò àwọn ẹranko yòókù tẹ̀lé gẹ́gẹ́ bí ètò inú ìwé yìí. Òwúrọ̀ ọjọ́ kejì tí wọ́n ṣe ìgbìmọ̀ yìí ni pípajẹ kan kọ̀lọ̀kọ̀lọ̀, ṣùgbọ́n kọ̀lọ̀kọ̀lọ̀ kò yọjú sí ọ̀dọ̀ kìnìún. Ó di ọ̀sán, kọ̀lọ̀kọ̀lọ̀ kò lọ. Ilẹ̀ tún ṣú bákan náà. Nígbà tí ó di òwúrọ̀ ọjọ́ kejì, kìnìún ránṣẹ́ pé erin, ẹkùn,
àti ìkookò. Ó sì wí fún wọn bí kọ̀lọ̀kọ̀lọ̀ kò ti wá láti ọjọ́ tí pípajẹ ti kàn ó, tí ó sì jẹ́ wípé orúkọ rẹ̀ òun náà ni ó ṣáájú. Eléyìí ya àwọn ẹranko mẹ́ta wọ̀nyí lẹ́nu, wọ́n sì ránṣẹ́ sí kọ̀lọ̀kọ̀lọ̀ lẹ́sẹ̀ kan náà. Láìpẹ́ ó dé, gbogbo wọn sì bí léèrè ohun tí ó jẹ́ kí ó wá tó sì ṣe àfojúdi bẹ́ẹ̀. Wọ́n fẹ́rẹ̀ má tíì sọ ọ̀rọ̀ ẹnu wọn tán nígbà tí kọ̀lọ̀kọ̀lọ̀ kó ẹjọ́ balẹ̀ tí ó sì bẹ̀rẹ̀ sí rò. Ó ní, kẹ́ ẹ gbọ́, kẹ́ ẹ tọ́ o, ẹ ó ṣe baba àwọn ẹranko di alẹ́. Ẹ kò ní rí ìjà ọdẹ, ẹ kò ní rí ìjà pàkúté o. Bó kù díẹ̀ kí ẹ bọ́ sínú okùn dídẹ, Ọlọ́run yóò yọ yín. Ṣebí kò bá sí ìfẹ́ ẹ̀yin àti ìgbẹ́kẹ̀lé yín sí mi, ẹ kò ní gbé irú iṣẹ́ báyìí lé mi lọ́wọ́. Kí ni mo já mọ́ láàrin yín? Kí ni mo já mọ́ láàrin àwọn ẹranko yòókù? Ní ọjọ́ tí ẹ dárúkọ mi ní àjọ pé kí n ṣe ètò náà, ó yà mí lẹ́nu. Àdúrà mi sì ni pé kí Ọlọ́run má jẹ́ kí iná ìfẹ́ tí ẹ ní sí mi kí ó kú, kí ó má jó àjórẹ̀yìn, kó sì máa jó gerege tó bẹ́ẹ̀ tí bí mo bá kú, ẹ ó bá mi mójútó àwọn ará ilé mi. Mo fẹ́ kí ẹ mọ̀ wípé n kò ṣe àfojúdi rárá o. Ọ̀ràn lórí bẹ́ẹ̀. Ṣé ẹ rí igi ọ̀gànhó tó wà lọ́hùn nì? Ó tọ́ka sí ìhà ibẹ̀. Níbẹ̀ ni ilé mi wà. Ṣé ẹ tún rí igi ìrókò ńlá nì tó wà lẹ́bàá ibi tí ọ̀gànhó wà nì? Ó tún tọ́ka sí ibẹ̀. Ìdí rẹ̀ ni àwọn ẹranko mẹ́rin mìíràn tún wà bí ẹyìn, kìnìún kan, erin kan, ẹkùn kan àti ìkookò kan. Àwọn yìí ni kò jẹ́ kí n wá lánàá. Ṣebí àwọn ni wọ́n ń dààmú gbogbo àwọn ẹranko tí a wà lágbègbè ibẹ̀. Bí kò bá sì ṣe pé ẹ bá gbìyànjú kí ẹ fẹ́ wọn kù, bóyá ni àwọn ẹranko kankan yóò ṣètò ọba wá fún pípajẹ o. Ọ̀ràn yìí ya gbogbo àwọn ẹranko wọ̀nyí lẹ́nu, nítorí wọn kò ní èrò pé ẹranko mìíràn tún wà nínú igbó yìí bíi tàwọn. Kìnìún dáhùn wípé, ǹjẹ́ òótọ́ ni kìnìún mìíràn tún wà nínú igbó yìí? Kọ̀lọ̀kọ̀lọ̀ ní, kábíyèsí, òótọ́ ni. Kìnìún tún bí báyìí pé, ǹjẹ́ ó dá ọ lójú? Kọ̀lọ̀kọ̀lọ̀ ní, ó dá mi lójú gbangba. Ohun tí mo rí níbẹ̀ ni pé bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ẹranko náà tóbi tó tiyín, síbẹ̀ wọn kò lágbára bíi tiyín, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń lé mi tí wọn kì í sì lè bá mi. Kò sì sí àní-àní pé bí ẹ bá wọn jà, ẹ ó borí wọn. Bí ẹ bá sì ti borí wọn, kò ní nira fún yín láti máa pa àwọn ẹranko yòókù jẹ. Ọ̀nà tí kọ̀lọ̀kọ̀lọ̀ gbà fi sọ ọ̀rọ̀ yìí àti ohun tí ó fi sọ kò jẹ́ kí ẹnikẹ́ni nínú àwọn ẹranko yìí fura pé irọ́ ni kọ̀lọ̀kọ̀lọ̀ ń pa. Gbogbo wọn múra, wọ́n tẹ̀lé kí ó lọ fi ibi tí àwọn ẹranko náà wà hàn àwọn. Ó kó gbogbo wọn, ó di etí kànga kan tí ó kún fún omi tí ó sì jìn gidigidi. Nígbà tí wọ́n dé ẹ̀bá ibẹ̀, kọ̀lọ̀kọ̀lọ̀ tọ́ka sí inú kànga náà. Ó wí pé kí wọ́n wo inú omi náà, wọn yóò rí àwọn ẹranko tí òun sọ. Nígbà tí àwọn ẹranko mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí tí wọ́n wo inú kànga, wọ́n rí òjìji ara wọn nínú omi. Wọ́n fẹ́ yín, òjìji wọn náà fẹ́ yín pẹ̀lú wọn. Wọ́n sì gbọ̀n ìrù bákan náà ni. Ní ìkẹyìn, wọ́n pa èrò pé kí àwọn tọ òjìji ara wọn lọ. Bẹ́ẹ̀ ni wọ́n fò sínú kànga, gbogbo wọn sì kú betekun. Òpin ìtàn yìí nìyí o. Kìnìún fẹ́ kú ikú omi, ó di ẹrù àṣejù lé lórí. Ẹ wo eléyìí. Bẹ́ẹ̀ ni ìtàn yìí ló parí. Ẹnikẹ́ni tí ó bá gbé ẹ̀wù àṣejù wọ̀,
ẹ̀tẹ́ ni yóò fi rí o. Mo ti sọ ìtàn aláṣejù kínní, ó kù ìtàn aláṣejù kejì, èyí sì ni èyí. Ẹ jẹ́ ká dúró níbí fún ti òní. Ẹ ti láǹfààní, ẹ bá fẹ́ pè mí ẹ lè pè mí báyìí. Ẹ má gbàgbé o, live and direct bẹ́ẹ̀ ṣe ń wò mí náà ni mò ń ṣe ètò yìí. Ẹ pín kó kárí ilé, kó kárí oko. Ojú kì í ti ná alẹ́ o, ojú ò ní tì yín, ojú ò ní tì mí, ojú ò ní ti gbogbo àwa tá a jẹ́ ọmọ Yorùbá tá à ń ṣe ìgbélárugẹ fún èdè Yorùbá. Ẹ jẹ́ aṣẹ́wélé níbi tá a dé fún ti òní. Lágbára lọ́wọ́ Elédùmarè, á láǹfààní láti pàdé tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀. Èmi ò ní kú o, ẹ̀yin ò ní kú. Ẹ̀yin ní gbúròó láabi sí yín, ẹ̀yin náà ò ní gbúròó láabi sí mi. Ẹ bá mi pín kó kárí ilé, ẹ pín lẹ́ẹ̀márùn-ún. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí, tẹ́ ẹ pè mí níjẹjọ títí, ẹ ṣé, mo dúpẹ́, mo mọ̀ lóore. Ẹ tún bá ń fọn kó kárí ilé, kó kárí oko. Kò ní sú wa o, kò ní rẹ̀ wá, lágbára lọ́wọ́ Elédùmarè. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún pàdé. Tiyín ní tòótọ́, ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè. Ire o, ọdún ayọ̀ láṣẹ o.